mi sílẹ̀ ayé. Olúwa ọ̀run òun ayé o, ìwọ ni ìyàtọ̀ pẹ́yẹ fún. Báwo la bá ti fẹ́ ọ tó níbo ọ̀rẹ́? Onísáàmù ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ọjọ́ ijó òru ọpẹ́ bébí ló ní ṣe nínú ayé mi. Torí òní ọjọ́ ìkeje oṣù kẹrin ọdún 2024 ìlópa 50 ọdún gẹ́rẹ́ tí Olúwa fún mi lọ́lá. Susan Bọ́láńlé aya Ẹkúndayọ̀ ọdẹnu ayé mi. Ọmọ Kọ́rọ̀dé ogún ọdún o, àṣeyí ṣàmọ́dún lórúkọ Ọlọ́run ọba. Aya Ọlábísí Ẹkúndayọ̀ mo gbọ́ bí mo ti ń wí. Director Onward Business Center Adó Èkìtì tó tún jẹ́ convener The Kingdom Chosen Bride Outreach International. Wọ́n fi gègé lọ́rọ̀ ẹnu mi. Èmi ò ṣàdédé wá o, n ò dédé bọ́ sí gbàgede. Ọlálékan Kọ́rọ̀dé lọ́rọ̀ mi wá bí. Ó ní Àlàmọ̀kẹ́, ó ní dákun wá báńkì olóríire aláyére. Olúwa fún mi lọ́lá Bọ́láńlé. Ó ní àdùnnú bá wáyé àdùnnú bá ròde ni. Ó nítorí bó ti dára nínú ẹbí ló sì tún dára láwùjọ. Aya Ẹkúndayọ̀ aṣọ ìrè ọmọ ní fàyà lórúkọ Ọlọ́run ọba. Ọlọ́jọ́ ìbí òní gbéra nílẹ̀ ó ti yá o. Jájọ́ wá délé àwọn bàbá rẹ̀. Àbọ̀ ọmọ pé gbímọ̀ lé bàbá tó bí ọlọ́mọ ni. Ẹbí Àró ní Ìlógbò Èkìtì níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ó ti yá kí n bá ọ délé. Ọmọ Ọ̀tún, ọmọ Olúpè, ọmọ Olúlé tíjà, Olíbíọ̀ tí wọ́rọ́, Olíbíọ̀ tí tó pípa aṣọ. Ègbò ọ̀jẹ̀jẹ̀, ọmọ àsìkò ọ̀dẹ́dẹ́. Ìrìnlọ́jà Lúpọ̀nà ìlómi lágbà láò gidigbi. Àgàdàgúdúgbọ̀nà ẹ̀jẹ̀ mi yá ẹ̀pà oko àmókòtọ̀ tún. Ọmọ Olúdà ọmọ àrìnrìn ìdì. Ìníṣèrú ṣẹ̀dá ìmíyànjẹ tí ìwí ẹ̀sùn ṣùnìjẹ lébí Àró. Ọmọ aṣọ́rò ojú rúbọ. Ọgbẹ́ pàṣúlé ọmọ gùrù ṣíròde. Torí kẹfà máa ṣe rírí lọ́yẹ̀. Ọmọ ọlọ́yẹ̀ amẹ́mọ wẹ́rẹ́. Ọmọ ikúkú làákè Èkìtì gbọ́. Ọmọ ọlọ́yẹ̀ àyèdè ni wọ́n pò kí láwọn bàbá rẹ̀. Ọmọ egúrù kò débi ọgbọ́n ké lóbi sínú lulẹ̀ rẹ̀. Àtàkù ìlọ̀lọ̀ ń mú para ìgbé òfònà Àgbékọ̀rọ̀dé. Fún mi lọ́lá mo wà nílẹ̀ àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọmọ ọlọ́jà ìtàyè àparò. Ọmọ ọlọ́jà ìtù kókó ẹ̀yìn. Èsì bí hàn bí ọsí o. Èsì bí hàn bí ọsí àfàrìdè kìkì. Ọbí ọbẹ̀ rúbẹ̀fà ọbí ọbẹ̀ èdè bẹ́ẹ̀jọ parẹ́bọ. Ọmọ ẹ̀pà kọlọ́yàn gọ̀gọ̀ láyà. Ọmọ ọlọ́lá. Ọmọ aláàgọ́ àjìlú gbìrì ní ṣọ́ọ̀ṣì. Ọmọ ajíbólú gbàlà sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o. Ọmọ akáṣọ sọ̀rùn nígbà gbọ́rẹ́ ni. Ọmọ alébàtàkè iró kálọ kábọ̀ olùgbìmọ̀rùn sí ọ̀húrọ̀. Ọmọ alébàtàkè iró kálọ kábọ̀ olùgbìmọ̀rùn sí ọ̀lẹ́gbàgbọ́. Ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ. Ọmọ ìrẹ̀mú kan mẹ́rẹ̀mọ fún ìṣàfi ìjìnà lulẹ̀ rẹ̀. Ọmọ àmì ìkórè ìdíṣu ọ̀bùtún. Ọmọ ọlọ́jà kan iná lọ́rọ̀ rú o. Ọmọ ìgbàmígbàmí ṣojú mìàmìà. Ọmọ Ìlógbò ọ̀kẹ̀rẹ̀ abẹ́wẹ́hù ṣùgbàgàngbàgàn. Ọmọ ajísùn ajíre ni ajífọ̀ ọjọ́ gbogbo dára abẹ́ẹ̀bí. Ọmọ aláèdè àjígbá. Ọmọ ẹlẹ́yìnkùlé àdéwúrẹ́. Wọ́n mọ̀ pé òòṣà òkè dàgbà bí onílé yìí. Bí wọ́n bá dàbí onílé yìí o. Wọn ò nílé fi wájọ́ onílé yìí rárá. Ogún ọdún o. Ìyá Praise, ìyá Priscilla, ìyá Prince and Princess. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ọdún ni yóò ṣọgọ́fà ọdún nínú ìlera pípé lórúkọ Ọlọ́run ọba. Ìròyìn ayọ̀ la ó máa gbọ́ o.
lọ́jọ́ gbogbo àwọn ní báwọn ké oníṣòro ríran ayé bí Jésù Kristi tó yàn ọ́ fẹ́ kò mọ̀ ní fìyà sílẹ̀ nígbà kan.